Bàbá o, ọ̀kọ̀ọ̀kan bàbá. Ọ̀kọ̀ọ̀kan la wáyé. Irú bàtà Gucci ìsìn bí 85 ni. Ó gbé o. Eléyìí tí mo wọ́n ṣe 195. Pẹ̀lú face cap ni. Gbogbo tìkìtì lẹ́mí ṣáàbí 800. Ayé mi o, owó lẹ́ ń kó. Tíyín ti ta, sorry, tíyín ti da. Ṣé báyìí máa ń ṣe ni? Ṣé bí mi àtẹ̀ṣe máa ń ṣe tẹ́lẹ̀ nìyẹn? Báwo la ṣe máa ṣe? Báwo la ṣe máa ṣe? Ẹni tó bá wù ní mo lè kọ́ ọmọ fún náà. Mi ò bá pè wọ́n ní yàrá ya babaláku cousin mi kò kún ẹ́. My friend, how far now? Well done, the whole market. God bless you. Ṣé o mẹni tó wà wájú ẹ? Wèrè ló wà wájú mi. Wèrè ló wà níwájú mi. Sọ akọni ẹgbà kan ti di wèrè báyìí. Wèrè gidi nìyẹn. Kí ló ní kí n fún ẹ tí mi ò fún ẹ? Gbogbo eléyìí kí ló fẹ́ fi ṣe? Kí ló fi gbogbo eléyìí ṣe? Kí ló ní kí n fún ẹ tí mi ò fún ẹ? Ó ti jìkòtò ní kí n kú síbẹ̀ ní kí ló ń ṣe ẹ́ náà? Fẹ́ bá yé mi jẹ́. Ó ti jìkòtò máa kí ló ń ṣe ẹ́? Ẹni tó pè ní màmá ẹ oró tó wẹ̀ ní wọ́n wọ níkà. Báwo ló ṣe máa ń ṣe? Ó máa ń sọ pé mọ́mí ẹ̀ gbẹ́sẹ̀ sókè rẹ̀ báwa.